ìyàwó Femi Adebayo máa ti jáde sọ̀rọ̀ èèyàn Omotayo Aduke ó ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó rẹ̀ lè tó forí sánpọ́n gbogbo yín náà lẹ́rántí ní January nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣé ẹ rántí tí màmá ẹ sábọ̀ọ̀dù sọ tẹ́ ẹ bá rántí ẹ jẹ́ ń gbé yín débẹ̀ kí n tó wá sọ ọ̀rọ̀ eléyìí tí Iyanladuke eléyìí tó fi kíkàn ní ayélujára mọ́ ń bọ̀. Ìtò fàjà wọn ni wípé ìjà tí Femi Adebayo jà ìyàwó Femi Adebayo tó bá Funke Akindele jà tó preempt wípé ọkọ òun mission yẹn òun àti Funke wọn dọ̀rọ̀ àwọn it's caused by Toyin olùdarí wọn torí ẹgbẹ́ gbogbo alábú Funke èmi náà bú pé wà tó fi snob Toyin nítorí wà lẹ́yìn ọ̀fà gbà mí ó ju ìje lọ. ó rò pé ẹ ti gbọ́n tí mọ̀mọ́ ẹ sábọ̀ọ̀dù sọ wọ́n ní Toyin Abraham lọ dalé Femi Adebayo àti ìyàwó ẹ̀rù ẹ jẹ́ n wá gbé yín débẹ̀ kí ni Omotayo Aduke iyún ìyàwó Femi Adebayo ń gbà kan àná kí ló fi síkànnì ayélujára ó ti ṣàlàyé gbogbo ẹ o ẹ jẹ́ n kà fún yín kí n tú lédè abínibí wa ó ní public statement ó wá ní I have deliberately chosen not to publicly respond to many false stories ó lóun kàn ṣàdédé láti má sọ̀rọ̀ lórí àwọn ìròyìn tí ń lọ lórí ìgbéyàwó òun tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ ni ó ní an allegation surrounding my marriage ó lóun kàn wọ́n ní however ṣùgbọ́n because these narratives continue to spread and are being presented as fact ó wá ní gbogbo ìròyìn òfegè yìí àwọn ènìyàn dẹ̀ tún gbé wá wọ́n tún gbé wá bí ìgbà pé òótọ́ ni. I believe it is necessary to address one of them. ó wá ní ó pa dandan kó wọ́n sọ̀rọ̀ ìkan nínú àwọn ìtàwọn ènìyàn ń sọ gẹ́gẹ́ bí òótọ́ ó wá kọ ní capital letter ó ṣètò hàn tó fẹ́ ṣàlàyé ó ní the allegation that actress Toyin Abraham was responsible for the problem in my marriage by allegedly informing me that another actress kọ̀wádàkọ̀ Funke Akindele táwa náà mọ̀ pé ìyá sábọ̀ọ̀dù ti sọ was with the then partner on a movie set is completely false. ó wá ní tí mọ̀mọ́ sábọ̀ọ̀dù sọ pé Toyin Abraham lọ sọ fún òun pé Funke Akindele ń sọyìn kínkín wọ́n ń gbé nǹkan sí nǹkan wọ́n ń gbé logo sí laga pẹ̀lú ọkọ òun gbà kan àná èyí Femi Adebayo ó ní irọ́ ni kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ rárá ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ènìyàn ń sọ pé àwọn méjèèjì ti padà ó tún jẹ́ àfiyé wa pé ìròyìn òfegè ni o torí pé ó ní pé Femi Adebayo ọkọ òun nígbà kan àná ni kò sọ pé àwọn ti padà ẹ wá jẹ́ a máa kà lọ síwájú ó ní for the record ó ní eléyìí láti lè jẹ́ pé kó wà nínú ìwé ìtàn. I never confronted, attacked, assaulted, or harassed any woman or man at any movie location. No such incident ever took place. Ó wá ní sẹ́mi pé àwọn ènìyàn tún sọ wọ́n nígbà tí wọ́n ya jagunjagun pé tó gbọ́ pé ọkọ òun wọlé sí wọléwọ̀de pẹ̀lú actress pé wọ́n lọ bá Femi lọ bá Funke Akindele pé ọlọ àtàkì ẹ̀ nǹkan kan ó ní kò sí nǹkan kan tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ ó ti wá ń ṣàlàyé ó wá fẹ́ ṣàlàyé síwájú. I was present on the production from the very beginning until the end of the shoot. ó ní lóòótọ́ lòun wà bí mo fi location jagunjagun láti bẹ̀rẹ̀ dópin lòun sì fi wà ń bẹ̀. ó ní my team and I were solely responsible for the welfare of the entire production, catering for over 500 cast and crew members for more than 1 month. ó ní lóòótọ́ ni pé òun pẹ̀lú àwọn tó ń kó kiri táwọn jọ mọ́ dáná àwọn làwọn wà ń bẹ̀ níbi movie location jagunjagun táwọn sì dáná fún over 500 members tó wà nínú movie location náà èyí fún oṣù kan gbáko. ẹ jẹ́ àtúkà síwájú. My contribution and support to my then partner ó ní láti lè jẹ́ pé kóun ò fi ran ẹni tóun pè ní olólùfẹ́ ẹ̀hún nígbà náà
kóun fi ràn lọ́wọ́ ní tóun ní láti fi ràn lọ́wọ́ nù ṣùgbọ́n pé òun wá lọ bá actress kan ní location òun wá ń sọ̀rọ̀ pé ó ní kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ó wá tún sọ síwájú ó ní in a production involving over 500 people I find it difficult to understand how such an incident could have allegedly occurred without a single witness or how no one had or witnessed this forceful. Ó ní bó ló tiẹ̀ ṣe rọrùn níbi tí èèyàn bíi 500 wà ká wá sọ wípé òun wá lọ bá actress kan òun wá ń bá a jà pé látàrí pé wọ́n ní pé ó ń fẹ́ ọkọ òun ó ní sọ tiẹ̀ ṣe é gbọ́ létí so ṣe rí káwá mọ́ rẹ̀ nìkan tí ó wà ń bẹ̀ bóyá tí ó ṣe fídíò tàbí tí ó tiẹ̀ mọ̀ ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó ní kò ṣeé ṣe. ọwọ́ àtúnṣe síwájú ó ní I believe it is only fair that if anyone genuinely claim to have been attacked by me directly or indirectly ó ní pé òun nígbàgbọ́ pé tó bá jẹ́ pé òun tiẹ̀ ti bá ẹnìkan jà pé òun gangan tó ń bá ẹnìkan jà rẹ̀ bóyá lórí afẹ́fẹ́ tàbí àwọn jọ figagbága báyìí they should come forward and say so themselves ó ní káwọn náà jáde kí wọ́n wá sọ pé lóòótọ́ lòun bá èèyàn jà nítorí ọkọ òun èèyàn Fẹ́mi Adebayo kẹ́ni wọ́n jáde until then ó ní láìsí bẹ́ẹ̀ o I respectfully ask that person stop repeating and amplifying false narrative that have no basis in truth. Ohun tí ó bá wá jẹ́ pé ààrẹ nìkankan tó jáde pé òun wá bá òun torí ọkọ òun pé bọ́yọ́ ń fẹ́ kọ òun ó ní ẹni tí bá ń sọ ìròyìn òfegè kó lọ dáwọ́ ẹ̀dùn nípa ìgbéyàwó òun tó lọ. Ó ní I have remained silent out of respect for everyone involved and because I choose peace over public dispute. Ó wá ní tó jẹ́ kó wọ́n sọ̀rọ̀ láti ìjọ tó ń fi dákẹ́ ni pé torí pé òun ò fẹ́ máa polongo ara òun fẹ́ respect igun kìíní igun kejì. However, my silence should never be interpreted as an admission that these allegations are true. Ó ní torí pé òun ti wá dákẹ́ ìyẹn ò túmọ̀ sí pé bóyá òótọ́ ni gbogbo ohun tí àwọn ènìyàn ń sọ ó ní irọ́ ni o. This statement serves as my official clarification on this particular allegation. I sincerely hope it brings an end to the continued circulation of the false narrative. Ntí Iyanladuke tó fi síkànnì ayélujára ó ṣàlàyé ẹ rí i pé n tó ṣe ṣàlàyé ń bẹ̀ ni pé láti lè fọ actress Toyin Abraham láti lè fọ́ mọ́ lórí ìròyìn òfegè táwọn ènìyàn ń gbé káàkiri pé òun lọ sọ òfófó fún Omotayo Aduke pé Femi Adebayo àti Funke Akindele páwọn méjèèjì wọ́n tún jọ ń ṣe wọléwọ̀de ó ní pé àwọn tí bá ń sọ̀rọ̀ ẹ̀ kí wọ́n lọ sọ àgbéjẹmọ́wọ́ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀.